kíkú má pa kíkú má pa Láyìnkẹ́ mi ọmọ ìyá dùn ní èmi ò lẹ́ṣẹ̀ kí n má kí o èmi ò lẹ́ṣẹ̀ kí n má kí o Aláyìnkẹ́ ọlá o òkìkí ọlá èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Alákẹ́ o ìyá Bọ̀dé ńkọ́ èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Dèbórà Aláṣàbí o èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Àríkẹ́ Gbémisọ́lá èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Gàníyàwó ọmọ Aláàjì ni èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Ìbùkún o ọmọ ìyá yìí èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Táyélólú Síkírùdíìnì o èmi ò lè ṣe kí màmá kí o àbúrò Àyíṣà o Ọpẹ́yẹmí ńkọ́ èmi ò lè ṣe kí màmá kí o Ojúlóge Àmọ́kẹ́ o Akéwì ní jẹ́ èmi ò lè ṣe kí màmá kí o òkìkí ọlá o ìyá lọmọ òun ọmọ òun bàbá ọláhùn mi tí ń ṣọjọ́ bìlò nígbéra nílẹ̀ kò dìde àbúrò mi tí ń ṣọjọ́ bìlò ní mo wá kí àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnnú ọdún ire ni kó gbó bí olúgbógbó tí ń gbó kó gbó bí olúgbógbó tí ń gbó kó fọwọ́pá kó fèrègì ìjòbì ọmọ ọlọ́rẹ̀ ọmọ olóró ọmọ gbàgbárù wọn ọmọ àrúwé ọmọ àfin ọmọ àfèrò ọmọ èyà jísùn ọmọ èkìní tàmà para ọmọ onígbàlámù mi èkúsè odò tún níwà ọmọ àrò dẹ̀dẹ̀ wọ́mi ọmọ bóṣù lẹ́lákẹ̀sán bákẹ̀sán ò ga jùgò bí ó ga jù kùkùté báwọn bàbá ńlá kú bàbá ẹ bá ti ní bàmú lọ́wọ́ iṣẹ́ ogun ni wọ́n fi ń ṣe ọmọ káfọ̀ pa wá káfà jẹ́ wa kásọ̀ pánù kásà jẹ́nu káfọ̀ gèdègèdè ọwọ́ wa kọ̀ délé ìṣẹ́rí dílé bàbá tó bí ọlọ́mọ ọmọ onítìgbò mẹ́kùn ọmọ èyí gbá ọmọ olúgbòkùn yìnbọn ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sanwó ọmọ oṣù mọ́dà lówó dé oṣù mọ́dà lákẹ̀sán èmi ò kúkú tètè mọ̀ pé orí àkẹsán nídọ̀kọ̀ káàkiri nílé bàbá tó bí ọlọ́mọ ẹni bá bínú àwọn bàbá tí yín akóòtì ọ̀fadà àgbọ̀hún lọ ni wọ́n kí bá bẹ̀ yín ọmọ onítìgbò mẹ́kùn ọmọ amúnigbálámù mi èkúsè odò òtún ìdíwà ni mò ń kí Àyìnkẹ́ ọmọ Aláàjì Fàṣásí tí ìṣọjọ́ bìlò ní ọmọ Fárógun ọmọ Álímì ọmọ Láyìnká tèmi nìkan ọmọ Alájọkẹ́ àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnnú ọdún ire ni kó gbó bí olúgbógbó tí ń gbó kó gbó bí olúgbógbó tí ń gbó kó fọ́pá kó fẹ́ igi jobi àṣẹ ìṣàmọ́dún àbúrò Ojúlóge Àmọ́kẹ́ Akéwì gọ̀gọ̀ níṣọdún bíyá bá gbé wa lẹ́sàánú wá níyàn ṣe bí ṣùkùṣùkù ẹran nífi sí ní ìlẹ́nu ẹgbẹ́ ògógó níyà jẹ́ mi ò ní lè gbàgbé ìyá mi lọ́jọ́ títò onígangan ọmọ onígbẹ̀sàmà lẹ́nìyàn ọmọ abégúnjẹbọ má bàárọ̀ ọmọ bá bárígún àgbọ̀dọ̀ ṣẹbọ bàárà kàlàmàgbò àgbọ̀dọ̀ ṣòro wọn wá pé bá bárí wọlé ìwọ́de nílé bàbá tó bí ọlọ́mọ àgbọ̀dọ̀ ṣèwọ́pa nílé asẹ́yìn òwò ọmọ abẹ́dímọ̀kọ ibẹ̀ ni mo ti bọ́ ní tèmi tán níjọ́ ọjọ́ sí ọmọ abẹ́dímọ̀kọ ọmọ ìgbẹ́ lóhùn òrò ìwọ lọmọ asẹ́yìn òrò ọmọ àròlé onígbàdó ọmọ ògbọ́n adigidẹ́rù ogun ni wọ́n kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ Láyìnká àṣẹ ìṣàmọ́dún ṣe bí Ìjẹ̀bú níṣe láwọn iye tó bí ọlọ́mọ gangan Ìjẹ̀bú Òtólú èrè níwà bó bá hùn Jẹ̀bú àwọn ẹni wọn ní wíníwíní bó sì hùn Jẹ̀bú àwọn ẹni wọn ní wíníwíní bó bá wà hùn Jẹ̀bú wọn fọdún wọn tó kù sọ́dọ̀ Alágẹmọ ẹ̀yin lọmọ Alágẹmọ mẹ́rìndínlógún ìran Ìjẹ̀bú ní fọ́pọ̀ ẹ̀ já pè náà àwọn babaláku bàbá yín nínú $1 pé òyìnbó tó dé òyìnbó wá dé tán owó ọ̀hún àpò sí rẹpẹtẹ nílé bàbá tó bí ọlọ́mọ odòwò ẹrú odòwò ọmọ ni wọ́n fi pé gbà Ìjẹ̀bú owó ni ìtọ̀ Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó
òkìkí ọlá ìwọ lọmọ onígbò mọ́dé ọmọ onígbò mọ́wọ́mọ́wọ́ àjòjì tó bá wọ gbòòrò nílẹ̀ àwọn yèyé tó bí ọlọ́mọ yóò dẹ̀ bọ́ra nì ṣebí kékeré lẹ́yìn ìjẹ̀bú iṣu mẹ́fà níṣu ìjẹ̀bú èjì jíjẹ èjà ìjẹ òòṣà tó lẹ́yìn ni wọ́n fi méjì tó kù bọ̀ nílé màmá tó bí ọlọ́mọ òkìkí ọlá ọmọ òun mi ti ṣọyọ bí lónìí ìyá lọmọ òun ọmọ òun bàbá mistura ṣèyí ṣàmọdún ọdún dùnú ọdún ire ọdún owó ọdún ìfọkànbalẹ̀ ọdún ẹ̀mí gígùn tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ló mọ bá wọn ṣe mo gbé ìlà mọ̀ ń sọ lógúnlógún lọ́dún ní ikàn àti ìsọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n ó ti wá ṣọdún ọdún èyí tán òun ni àwùjọ ṣe tẹ̀mí ìtòwó tọmọ àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ àbúrò mi kó gbọ́ bí olúgbogbo ti ń gbọ́ kó gbọ́ bí olúgbogbo ti ìbò kó fọwọ́ pa kó fèrè ìjọbi kí á lọ ìyá lọmọ ọmọ òun bàbá mo rẹ́ni kejì mi àbúrò ojúlọ́gà ọmọ kẹ́kẹ́wì gangan kórìjọ òpẹ́ kórìjọ ṣàmọ́dún nínú owó nínú ọlá ọmọ onílògbà àṣòwò ọmọ alájì fàṣásí olórí ọmọ kéwù lùgbẹ̀lógbò ni mo ń ké sí òkú ọdún ọmọ láyínká mi alájọkẹ́ ẹ̀gbọ́n tóbi lọ́ba ni ẹ̀gbọ́n tó yìí bá ẹ̀gbọ́n mẹ́yàmú mi ni kórìjọ òpẹ́ ẹ̀gbọ́n eléjì rẹ kẹ́hìndé ni mò ń wí ẹ̀gbọ́n abdulwajudu ẹ̀gbọ́n mẹ́ríàmù àṣeyìn ìṣàmọ́dún lágbára ọlọ́wọ́n ọba gbogbo ẹbí aláyọ̀ ọlọ́pẹ́ kí n kí ọ kí n kì í yọ ìmágan ògbẹ́yìn o Emmanuel ní kí n kí ọ dáadáa ó gbà àbúrò mi ò ní kánjú kú ò ní dààmú wàá dàgbà wàá dògbó wàá rògò ẹ̀lò lágbára ọlọ́wọ́n ọba Emmanuel ní kí n kí ọ dáadáa ó ní kí ọ tógúntógún ó ní kí ọ tẹ̀ṣọ́ ó ní okò ọjọ́ bí ó ní kórìjọ òpẹ́ kórìjọ ṣàmọ́dún ọmọ onílògbà ṣòwò ọmọ amúgbálámú mi ekú sèrè odò tún ní ìwà ọmọ ródẹ̀dẹ̀ wọ́n mi ọmọ bá kẹsàn ọ̀gájúgò bí ọ̀gájú kùkùté báwọn babaláku bàbá yín bá ti níbà mú lọ́wọ́ ṣebí iṣẹ́ ogun ni wọ́n fi ń ṣe ọmọ káfọ̀ ọ̀pá wa káfà jẹ́ wa kásá ọ̀pánù kásá jẹ́nu káfọ̀ ògèdègèdè ọwọ́ káfí wakọ̀ délé ìṣẹ́rin nílé bàbá tó bí ọlọ́mọ oníṣìgbò mẹ́kùn ọmọ èyí gbá ọmọ olúgbòkù yìnbọn ọmọ òròmọdà lówódé òròmọdà lákẹ̀ẹ́sán èmi ò kúkú tètè mọ̀ pé orí àwọn babaláku bàbá ẹni dọkọ̀ káàkiri ni àṣírí ṣàmọ́dún àbúrò ojúlóge àmọ́ kẹ́kẹ́wì gangan tí ìṣẹ́jà bìlẹ̀ ni mo kí ọ lógúnlógún mo kí ọ lọ́gbọ̀n mo kí ọ nígbà gbogbo ọdún àṣeyí ṣàmọ́dún o. I love you so much, my darling sister. I love you and I cherish you. Thanks for everything. Thanks for always be there for me. Dada Oleja. Bona buro to gbójúlé. I love you so much and I cherish you. May God bless you more. Wá ṣètò ọdún yìí ohun gbogbo wa. Wá ṣe mí sí lágbára Elédùmarè. Everybody náà ní kí n kí ẹ dáadáa. Gbogbo àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò ẹ̀, ìyá ẹ̀, bàbá ẹ̀, big mommy gan ní kí n kí ẹ, kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí n ṣe nígbà, kí n ṣe lógúnlógún. Wọ́n ló ti ṣètò ọdún yìí. Wá ṣe ẹ̀mí sí lágbára Elédùmarè. Okay now, bye. I love you.